Ẹ̀rí ilé ayé, mo ti sọ, mo lójú tèmi ò ní ríbi, igi òwú leléyìí pẹ̀lú àwọn ẹran, ṣé ẹ rí wọn? Bí báyìí ò ń ṣabúlé o, ìlú ni o, gbogbo ẹ̀ lọ́lọ́run fún wa. Igi apple rèé ṣá. Oh no, ìṣín. Ṣé ẹ ti rí? Ìṣín leléyìí jẹ́ kí n wo bóyá èso ẹ̀ lè yọ. Wow, òun nìyẹn. Jẹ́ kí n bọ́lẹ̀. Ó dìgbà tá a bá mú àwọn nǹkan tiwa jáde. Gbogbo ìta kó dànù, k'Ọlọ́run ṣàánú fún wa ni. Òun rèé, ẹ wo ìṣín leléyìí. Ṣé ẹ ti rí? Pélé ni mo wà, kò ì tí ì là. Wọ́n lójú ò kí ń pọ́n ìṣín kí ìṣín má là. Kò ì tí ì là. Ọsàn rèé, òwú yìí ló ti ẹ̀ dùn mọ́ mi. Ó dùn mọ́ mi nínú gan, ṣé ẹ ti rí? Òwú leléyìí. Èlò wa nílé ni. Àwa la ní, àwa la lòwú. Àwa la ní, ṣé ẹ ti rí? Òwú ò kí ń là kí inú ó bólóko. A máa ń jẹ èso ẹ̀, a máa fi eléyìí, a máa fi ṣe òwú, thread, tó máa fi hun aṣọ, tó máa fi ṣe gbogbo nǹkan. Òun leléyìí. Bọ́ǹsì a ní mọ́ gbogbo ẹ̀ wọ́n ti kó dànù. Inú mi dùn fún àwọn tó kọ́ eléyìí o. Ẹ ǹlẹ́ mà o. Yes ma. Ẹ ǹlẹ́ mà o. Inú mi dùn gan o pé mo rí irú kíní yìí níbí báyìí. Mo ti ń wá káàkiri àwọn èèyàn wa. Òun nìyẹn ń bẹ̀ yẹn. Ṣé ẹ rí tí èèyàn bá ti wà nílé, wọn ò kí ń wò pé kíní yìí pé ó lè wúlò. Òyìnbó ń tà, òyìnbó ni wọn ò kó dànù. Lówú gidi mọ́. Rọ́bà ni wọ́n fi ń ṣe thread tí wọ́n fi ń hun aṣọ, ṣé ẹ ti rí? Imagine kan wá ní pé ibì kan wà tí wọ́n dáko ẹ̀ tó pọ̀ gan. Ṣé ẹ ti rí pé ìyà ò lè jẹ wá? Gbogbo nǹkan tá need lọ́lọ́run fún wa l'Áfríkà. Mostly especially Nigeria wa ń bí báyìí. Ọ̀wọ̀ to be precise, Ondo State. Ibẹ̀ ni mo wà yìí. K'Ọlọ́run kó wà pẹ̀lú wa. Àwa ọmọ Yorùbá iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa o. Kò sí nǹkan tí ò yẹ ká fi dáko òwú, ká nóko ẹ̀. Kó pọ̀ gan, ilé là ń kọ́ kiri, hòtẹ́ẹ̀lì ni wọ́n ń kọ́ kiri. Àwọn eléyìí ogún ayérayé ni. Ṣé ló dàbí kòkó ó dẹ̀ máa mówó wá gan. Mo sọ díẹ̀ ń bí báyìí. Bá ti tún rí nǹkan mi máa jẹ́ kẹ́ mọ̀.